iṣẹ́ owó yín lẹ wá ṣe láàrin wa tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n sí èmi ó tún wọ́n sí ẹ̀yin náà bàbá ṣe fìmọ̀ ìbá má jẹ́ èyí ohun tí ẹ wá ṣe ni wípé ìwà tẹ́ ẹ wò kò sí tó fi yàtọ̀ sí Dúpẹ́ Onítìrí ohun tó wà lọ́kàn yín kò sí tó fi yàtọ̀ sí Dúpẹ́ Onítìrí ẹ jẹ́ wá nǹkan mú bóyá tó wọlé ni Ọlọ́run ṣàánú wa ni. Ọ̀gá Yorùbá ní bí rọ́bà lọ lógún ọdún òtítí ọba níjọ́ kan níjọ́ kínní àná tí mo sọ fún yín pé ẹni yìí o Fúlàní ni o kò ṣe Yorùbá o ṣe mọ̀ pé ọ̀pọ̀ èèyàn wọ́n wò pé bóyá àbẹ́yàn bá jẹ́ àbẹ́yàn ṣe kinní kan Fúlàní ni o kì í ṣe Yorùbá o Balógun ààfin ni wọ́n ń jẹ nínú pálásì ọba Ìlọrin àwọn bàbá rẹ̀ bàbá tó bí lọ́mọ olóyè inú ọba Ìlọrin ni so ti yẹyin Balógun ààfin ni ẹta ti bì kan wo ẹmẹ ló ní Sunday Igboho jáde síta tó sọ̀rọ̀ tó fi declare ní wanted tó fi ń lé mú kí tó fi ń wá kí ẹ wòye ìgbà tí bàbá yìí ti ń ṣe rally ti ń sọ̀rọ̀ káàkiri mélòó lẹ gbọ́ tí wọ́n declare ní wanted even bàbá kan olórí olúwo kan lẹ́kọ̀ọ́ gbọ́kàn jáde lásán tó bínú jáde tó tí bàbá gbé pump action jáde wọ́n lọ ká mọ́lé bàbá ya dànù ni ẹ̀mí ìlú lẹ́gbẹ́ pé wọ́n lọ lè ká mọ́mú Yorùbá mọ́lé ibi tẹ́ ẹ ti mọ̀ pé èèyàn tó ń ṣiṣẹ́ tó mú pàṣẹ. ẹgbẹ́ mi náà ní gift o torí àwọn tó ń parọ́ fún yín ẹ̀ fún wọn ní gift mi ò lè ní parọ́. sọ tí jòdòdò ọ̀rọ̀ ẹni tá a bá máa lọ lè forí balẹ̀ fún tá a bá máa lọ lè tẹríba fún wọn ẹ lè bá wa ṣe no problem tó bá yá tó bá pẹ́ kírun wọn tó mú pàṣẹ Yorùbá lẹ̀ kankan tó pa Yorùbá tán tó ti yẹn akẹ́kọ̀ọ́ àgbọ̀n àgbọ̀n máa adìẹ sábẹ́ àgbẹ̀ká ẹ ṣàìmọ̀ yìí pé ìtẹ̀ ń ṣe ẹni tí ó jèrè rẹ̀ náà lẹ́kùn sábẹ́ yẹn abẹ́mọ̀ ọ̀ Ọlọ́run ó jẹ́ kí Yorùbá gbọ́n. ẹyin bẹ́ẹ̀ nǹkan bá tiẹ̀ mójú Fúlàní sẹ́yìn ẹ̀dá Fúlàní mọ́. sọ̀rọ̀ bàbá yìí. dá Fúlàní mọ́ ibi mú báyìí imú lẹ́ẹ̀tì dá Fúlàní tẹ́ bá ti wo ojú Fúlàní tẹ́ bá ti wo Fúlàní dáadáa ẹ̀ dá ibi mú báyìí lèèyàn ti máa dá Fúlàní mọ́. ẹ wo ojú yẹn ẹ ojú Yorùbá wo ló jọ tẹ́ ń tanra yín ẹ gbọ̀n. wọ́n wí fún wa tó àwa la ò gbà o wọ́n dẹ̀ kìlọ̀ fún wa tó àwa la ò gbà o ó yẹ ká ti wá gbà níṣẹ́yìí o gbogbo ọmọ Yorùbá o. Ọ̀gá Yorùbá ní bí rọ́bà lọ lógún ọdún ìjọ kan ló ti tọ́ máa pa òtítí ọba níjọ́ kan níjọ́ kínní àná tí mo sọ fún yín pé ẹni yìí o Fúlàní ni o kò ṣe Yorùbá o ṣe mọ̀ pé ọ̀pọ̀ èèyàn wọ́n wò pé bóyá àbẹ́yàn bá jẹ́ àbẹ́yàn ṣe kinní kan Fúlàní ni o kì í ṣe Yorùbá o Balógun ààfin ni wọ́n ń jẹ nínú pálásì ọba Ìlọrin àwọn bàbá rẹ̀ bàbá tó bí lọ́mọ olóyè inú ọba Ìlọrin ni so ti yẹyin Balógun ààfin ni ẹta ti bì kan wo ẹmẹ ló ní Sunday Igboho jáde síta tó sọ̀rọ̀ tó fi declare ní wanted tó fi ń lé mú kí tó fi ń wá kí ẹ wòye ìgbà tí bàbá yìí ti ń ṣe rally ti ń sọ̀rọ̀ káàkiri mélòó lẹ gbọ́ tí wọ́n declare ní wanted even bàbá kan olórí olúwo kan lẹ́kọ̀ọ́ gbọ́kàn jáde lásán tó bínú jáde tó tí bàbá gbé pump action jáde wọ́n lọ ká mọ́lé bàbá ya dànù ni ẹ̀mí ìlú lẹ gbọ́ pé wọ́n lọ lè ká mọ́mú Yorùbá mọ́lé ibi tẹ́ ẹ ti mọ̀ pé èèyàn tó ń ṣiṣẹ́ tó mú pàṣẹ lẹ̀ nìyẹn tó ti yé yín báyìí ṣùgbọ́n ẹ ní gbọ́ tẹmọ̀ pàwọ́ tá a sì bá yín sọ tí ń jòdòdò ọ̀rọ̀ ẹni tá a bá máa lọ lè forí balẹ̀ fún wọn tá a bá máa lọ lè tẹríba fún wọn ẹ lè bá wa ṣe no problem tó bá yá tó bá pẹ́ kírun wọn tó mú pàṣẹ Yorùbá lẹ̀ kankan tó pa Yorùbá tán tó ti yé yín akẹ́kọ̀ọ́ àgbọ̀n máa adìẹ sábẹ́ à ń gbé ká ẹ ṣàìmọ̀ yìí pé ìtẹ̀ ń ṣe ẹni tí ó jèrè rẹ̀ náà lẹ́gbẹ́ sábẹ́ yẹn abẹ́mọ̀ Ọlọ́run ó jẹ́ kí Yorùbá gbọ́n. ẹyin bẹ́ẹ̀ nǹkan bá tiẹ̀ wojú Fúlàní sẹ́yìn ẹ̀dá Fúlàní mọ́ ibi mú báyìí imú lẹ́ẹ̀tì dá Fúlàní tẹ́ bá ti wo ojú Fúlàní tẹ́ bá ti wo Fúlàní dáadáa ẹ̀ dá ibi mú báyìí lèèyàn ti máa dá Fúlàní mọ́ ẹ wo ojú yẹn ẹ ojú Yorùbá wo ló jọ tẹ́ ẹ̀ tanra yín ẹ gbọ̀n. ẹ ṣe mo tún kí wa lẹ́ẹ̀kan sí mo kí wa lórúkọ bàbá Professor Banji Akíntóyè bàbá dáadáa àròlé Awólọ́wọ̀ Emir of Ìlọrin not Ọba of Ìlọrin ìfojú mi mo kí yín l'Amẹ́ríkà mo kí yín ní London mo kí yín ní Canada
níbi gbogbo tẹ́ bá ti lórí ọ̀fẹ́ àti máa wò mí ní dédé àkókò yìí ìbá má jáde ohun tí mo fẹ́ sọ nípa bàbá Chief Imam Arẹwà mo ti sọ lórí show Lédìké ṣùgbọ́n nígbà tí mo wá rí tí bàbá yẹn tó wá ṣe fídíò short video tó ń dárúkọ Lédìké ń bẹ̀ ibẹ̀ ni mo ti wá mọ̀ pé bàbá Chief Imam ò ní tìjú ṣe ló yẹ ká káwọ́ bojú pé àṣírí wọn tú ṣùgbọ́n kí wọ́n dẹ̀ máa tán ṣe the man has been prepared for it majority of Yorùbá did not know it ìwà tí bàbá Chief Imam ń wù kò sí ní tó fi yàtọ̀ sí Dúpẹ́ Onítìrí lábẹ́ ni pé ó tó àkókò fọmọ Yorùbá láti máa rìn tìfúnra Dúpẹ́ Onítìrí wọ àárín wa ó lo Yorùbá láti mẹ́kì orúkọ káwọn ènìyàn lè mọ̀ ìgbà tó rí pé òun mẹ́kì tó fẹ́ mẹ́kì tán ó dojú ìjà kọ bàbá ó dojú ìjà kọ Olóyè Ìgbòho the same thing ni bàbá Chief Imam ń ṣe gbogbo rálì wa tó ń wá tó ń lọ yẹ kì í ṣe ìfẹ́ Yorùbá ni bàbá Chief Imam ní òun náà fẹ́ mẹ́kì orúkọ ni pé nígbà tó ń bá máa ya bàbá Chief Imam dẹ̀ mọ̀ pé somebody like me mo mọ̀ dáadáa bàbá Chief Imam mo mọ̀ dáadáa ìwà tẹ́tẹ̀ wù láàrin wa Ọlọ́run ó dá fún yín Ọlọ́run máa dá o àti gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ àwọn ọ̀rọ̀ míì tẹ́ sọ tẹ́ rò pé ọmọ Yorùbá ò gbọ́ a gbọ́ àwọn bàbá wa kan ló ní ká máa wòran pé báyìí la sì ti mú yín ká dúró ká mú yín báyìí àwa dẹ̀ ń sọ fún yín pé àwa ti mú yín báyìí wọ́n ní rárá ẹ dúró ẹ mú Chief Imam Arẹwà báyìí lè ṣì mú làwa fi dákẹ́ làwa fi wò yìí Chief Imam tẹ́ bá rántí ní oṣù tó kọjá lọ I call you I challenge you pé bàbá Chief Imam kò máa dá kán máa bá àgbàlagbà níbi rédèrèdè wóró náà lẹ́ ń sọ and I ask you one question mo ní sẹ́ ẹni tó wà mo rí fídíò yìí kan tẹ́wọ́ ẹ̀yìn ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín olùmẹ̀tò tó wà lẹ́gbẹ̀ẹ́ yín pé brọ́dà mi ni ẹni kí ló ṣe mo ní kò ṣe kankan kẹ́ ẹ lè mọ̀ pé mo rí àwọn fídíò tẹ̀ ṣe ń ṣò náà tẹ́ sọ pé fídíò tó ti ṣe bí ọdún mẹ́ta ọdún mẹ́rin sẹ́yìn ni bàbá Chief Imam irọ́ ni kéèyàn tó parọ́ ó yẹ kó wo irọ́ dáadáa torí tẹ́nìyàn bá fẹ́ parọ́ tí ò bá wo irọ́ pa irọ́ máa padà pa onítọ̀hún náà sá nínú píkṣọ̀ yìí stẹ́ẹ̀pù tẹ́ ń gùn gòkè ilé yín rèé ẹ̀yin náà mọ̀ stẹ́ẹ̀pù tẹ́ ń gùn gòkè ilé yín rèé bí ọdún méjì sẹ́yìn tá a wá sọ́dọ̀ yín stẹ́ẹ̀pù yìí kò sí kíní rédì tẹ́bi síbẹ̀ yìí kò sí bẹ̀ sá ṣe gbọ́ mi aṣọ tẹ́ẹ̀dẹ̀ wọ̀ yìí àwọn jàlámí àtútútú tẹ́ ń wọ̀ káàkiri rèé tẹ́bi ṣe fàájì kiri lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀yin náà mọ̀ Chief Imam ẹ mọ̀ ó dẹ̀ dáa olójẹ́ kí congratulate ọmọ Yorùbá lórí program Lédìké pé ìkọ̀ọ̀kan lọ́lọ́run máa fi àṣírí àwọn aṣebi ilẹ̀ Yorùbá lọ́lọ́run máa fàṣírí yín wọn pé ìkọ̀ọ̀kan lọ́lọ́run yóò máa túṣọ nídìí yín ní ìhòòhò ní gbangba tí kedere ó dẹkùn tí gbangba yóò bẹ̀ wò ní ọjọ́ yẹn mo pè yín mo ní bàbá mi ẹ máa tẹ́ máa pè mí Your Excellency ìgbà tá a fẹ́ ṣe rálì Èkìtì ní bàbá ti sọ pé àti wà nínú hòtẹ́ẹ̀ ní bàbá ti sọ pé ìwọ ni ó jẹ gómìnà Èkìtì èmi àti Sunday Ìgbòho àtàkìtóyè ó dárúkọ àwọn bàbá kan àti yàn àti ní gbogbo àwọn tí ó ṣe gómìnà mo ní mi ò fẹ́ gómìnà ó ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́ n táwọn àgbààgbà ti jókòó gbà yìí làwa ti mọ̀ gbogbo àwọn táwọn àmì ẹ̀ mọ̀ pé náà bàbá dìdí ọ̀dà ni we must tá a bá fẹ́ kó ń wá ẹ gbọ́dọ̀ gba hòtẹ́ẹ̀lì fóun kì í ṣe rúùmù kan o ẹ gba rúùmù mẹ́ta torí àwọn obìnrin mẹ́ta ló tẹ̀lé ìyá bàbá wa bàbá gbogbo ẹlẹ́mọ̀ kó wọ́n sí mi ẹ mọ̀ pé iṣẹ́ owó yín lẹ wá ń ṣe níláàlì iṣẹ́ owó yín ni ọmọdé yẹn mọ̀ gbowó níláàlì tó wà ẹ̀yin ń gbowó ẹ gbòòtẹ́ẹ̀lì fún yín ọjọ́ mẹ́ta yẹ ẹ fi gbádùn kú ni tẹ́ ẹ bá tún lọ ẹ tún máa gba pocket money ẹ mọ̀ gift tẹ́ ẹ gbé kó lẹ́kìtì odidi mọ́tò lẹ́gbẹ́ kó lẹ́kìtì sá
iṣẹ́ owó yín lẹ wá ṣe ní Yorùbá Nation nínú fídíò kékeré tẹ́ ṣe síta ẹni tẹ́ ẹ bá ti bá wọn ṣe mọ́ nígbà tẹ́ ẹ rówó gbà lọ́wọ́ ọmọ Yorùbá ni ohun tí ọmọ Yorùbá ò mọ̀ lé ni màá sọ ohun tí a fi sọ eléyìí kí irú wọn má ti wá jáde lọ́la torí bàbá ń fi orúkọ bàbá Akíntóyè ṣíwì mọ́mọ́ Arẹwà ó ń forúkọ bàbá Akíntóyè ń gbowó káàkiri tí ẹ̀rí wà lọ́wọ́ èmi tí mo fojú ajé kolúsọ pẹ̀lú onítọ̀hún tó nítọ̀ káwọ́ sókè pé bàbá Èkìtì ó ṣe. tẹ́yìn gan mọ̀ fara yín. wọ́n gbé mọ́tò fún yín torí pé ẹni tó gbé mọ́tò fún yín ò gbé mọ́tò fún yín bí i ṣe wọ̀n tún fún wọ́n gbé mọ́tò fún yín torí pé bí i ṣọṣẹ́ fún no torí pé wọ́n rí yín ní Yorùbá Nation ni wọ́n dẹ̀ mọ̀ pé ẹ̀ ń gbowó lọ́wọ́ àwa tó wà lẹ́ ẹ̀ ń fún wa gbẹ́ni that we must do it torí àwọn aráàlú yìí bá sọ pé ẹ pé bàbá ṣìfì mọ́ mu ní lẹ́yìn ìgbà tẹ́ gba more than 200,000 kọ́lá kó fún yín ni nígbà tẹ́ ń lọ ráfọ̀ tó gbé ní Sam Japan wá gbé fún yín tú ọmọ lúkà lẹ́tí wá gbà lẹ́kìtì mi báyìí kì í ṣe iṣẹ́ ọwọ́ yín náà Sunday Igboho gba mọ́tò bàbá Akíntóyè ò gba mọ́tò ní Yorùbá Nation bàbá ṣìfì mọ́ ìbá ti má jẹ́ yìí kẹ́dàrà máa lọ jẹ́jẹ́ yìí nígbà tí mo rí píṣọ̀ yẹn mo ní bàbá ẹ̀dẹ̀ ìjòyè ẹ̀ẹ́dẹ̀ káwọ ọmọ yín mọ̀ ẹ lóye èwo mo ní oyè national leader of Yorùbá Nation ìgbà wo lẹ́gbàá ìgbà wo ní bàbá Akíntóyè fún yín ẹ kọ́kọ́ dákẹ́ lọ sí torí ìmídélé bẹ́ẹ̀ mi ti rí lèmi ti pe olóyè Sunday ọmọdé yẹn Ìgbòho ṣá pé ìgbà wo ní bàbá ṣìfì mọ́ mu wá gboyè ní Kútọ́nù tẹ́ ẹ̀jẹ̀ káwa mọ̀ olóyè Ìgbòho rẹ́rìn-ín ó ní gbogbo ọ̀nà tó ń dáná ní tó fi ìrìn àjò ìṣú àwọn pé bọ́ọ̀d Ọlọ́run tó pe òun tó rán òun níṣẹ́ tó dúpọ̀ nǹkan mọ̀ bó ṣe dé náà kò ní jẹ́ kó sùn òun gbogbo bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ níjọ́ wà náà Ìgbòho ń gbọ́ torí èmi ò ní ṣe kankan má lẹ́ẹ̀rí ẹ wá ní kí n má dáwọn lóhùn pé àwọn fídíò tẹ́ ti ṣe tipẹ́tipẹ́ ni mo wá níjọ́ yẹn náà mo ní dáàdi new fídíò lélẹ́yìí gbogbo inú ilé yín tí mo wá mọ̀ pé mo mọ ilé yín dáadáa màá lọ sí Ìlọrin mi ò lọ sí Ìlọrin lọ́dọ̀ yín màá lọ táì márùn-ún báyìí lórí kọ́ mi ò fẹ́ má gbàgbé ọ̀rọ̀ mo fẹ́ má gbàgbé ọ̀rọ̀ ọ̀hún mo fẹ́ má gbàgbé ẹ má bínú mo ń bọ̀. mo wọ́n ní ẹ ti pera yín ní national leader of Yorùbá Nation bàbá Akíntóyè nǹkan ntẹ́ fi dá mi lóhùn ẹni kí n má dá wọn Mufti Ìwó àti Wàsíìrì Ìwó àtolúwo tẹ́ ẹ attack náà fẹ́ bàyìí lórúkọ jẹ́ náà lọ ń kọ irú yẹn sínú fídíò yìí ẹ ti gbàgbé bí a ṣe sọ tọkẹtẹ tán TikTok tún gbé mi wá sọ́dọ̀ mi ó tún jù sọ́dọ̀ yìí pé bàbá ẹ̀yin lẹ ń upload kíní yìí pé láńlẹ́yìn ni kíní o máa lẹ́yìn sá ìgbà yẹn lèmi ti mọ̀ pé ẹ ti kó gúrùpù títí yín jọ láti ṣe kíní ẹ̀yin lẹ máa lọ sílé Ìgbòho tẹ́lẹ̀ lọ gbàdúrà bẹ́ẹ̀ máa gbowó lọ́wọ́ ọmọ Yorùbá ni now bàbá ó yẹ kẹ́ ẹ mọ̀ irú àwọn tó bá ń wúrú ìwà tẹ́ ń wù yìí wọ́n rìnrìn ìdọ̀tí láàrin ọmọ Yorùbá ẹ ti rìnrìn ìdọ̀tí tó pọ̀ tí àwa kan dẹ́ mọ̀ ṣùgbọ́n tá a bá sọ síta torí pé àwọn èèyàn rí yín ní rálì tájọ rìn káàkiri wọ́n lè ní àwọn bàbá kan ó ní àwọn ẹgbẹ́ kan tó dálẹ̀ tó papọ̀ mọ́ kìrìsìtẹ́nì mùsùlùmí àtàwọn oníṣẹ̀ǹbáyé owó lẹ́fi tí wọ́n ká now gbogbo ọmọ Yorùbá máa gbọ́ mi ẹjọ́ láti ní lọ tí bàbá ṣìfì mọ̀mù bá jáde síta kò jáde síta nítorí ọ̀rọ̀ Yorùbá Nation kò jáde síta nítorí ìgbé ayé ìrọ̀rùn ọjọ́ ọ̀la tó dára fún ìran Yorùbá Nation bàbá yẹn jáde síta nítorí pé he see that opportunity to make money tẹ́lẹ̀ make it gbogbo wa la máa rántí nígbà tí Ìgè Àdùbí Gani Adams
tẹ́wọ́n tí àwọn ọmọ ẹgbẹ́ ìpè síta náà ń ṣépè fún Yèyé Dára nígbà yẹn lọ́hùn Dára talk show ẹ mọ̀ pé gbogbo wa lọ̀rọ̀ yẹn mú lára Tayari this chief imam of Yorùbá kọ́ ó pe èèyàn kan mi ò ní dárúkọ nítọ̀hún pé gbogbo ìpè tí Gani Adams yẹ ṣẹ́ kó má bàa mú Yèyé Dára o kí òun ò dẹ̀ fẹ́ kọ́ fojú sunkún Yèyé Dára a máa ra màálù méjì àti wẹ́rẹ́wẹ́rẹ́ ojú ẹsẹ̀ lẹ́ni yẹ kó owó màálù yẹ fún nígbà yẹn wọ́n ta màálù bíá 400,000 500,000 600,000 wọ́n yẹ ta màálù nìyẹn èèyàn kan sí kó ándélé ló kó owó màálù yẹ fún bàbá ó dẹ̀ ní ibi tó máa ṣiṣẹ́ yẹ sí ìyẹn tó àdúgbò mọ́tò sí ṣé ìwé mọ́ mi ṣe ra màálù ẹ ti ń ṣe tipẹ́ but we keep quiet tó bá dàbí irọ́ tó bá ní pé irọ́ ni mo pàṣà ẹ jáde síta kẹ́ ṣe short video mi ò ní kí àwọn ajá yín má jáde síta fún mi o I am ready mo ti ní mi ò ní ọ̀rọ̀ tí mo ti sọ lórí program yìí Lady K yẹ mo ti lẹ́yìn mi ò ní sọ ní tìmọ̀ ṣùgbọ́n short video tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ máa ṣe pé kẹ́tọ́ ṣe short video ẹlẹ́ máa gbé òmíyọ ṣe pé bàbá tẹ́ ẹ̀ bá gbé òmíyọ ṣe pé ẹ̀ ní jèrè bàbá ṣífù ìmọ̀mù tó wà ní Kwara ni o ṣífù ìmọ̀mù Yorùbá tẹ́lẹ̀ tó di ṣífù ìmọ̀mù Arẹwà ẹlẹ́ẹ̀fẹ́ gbé òmíyọ ṣe pé tí gbogbo wa mọ̀ pé ẹ̀ ń dúpù wa ní tí gbogbo wa mọ̀ wípé ẹ̀ ń gbá wa ní táṣìírí wa tú àwa kan ti mọ̀ tẹ́lẹ̀ àwọn bàbá yẹn ní ká lọ mẹ́rin wa ní nígbà tó tó àti kò làwọn onílẹ̀ jáde síta pé àkókò ẹ̀rí rèé òmíyọ ní kankan lẹ máa gbé ṣe pé ẹ gbé bàbá Akíntóyè ṣe pé ẹ gbé Sunday Igboho ṣe pé gbogbo àwọn tó tẹ jẹ oògùn wọn tẹ fi rọ gba owó lọ́wọ́ wọn ẹ gbé wọn ṣe pé kẹwàá máa wà túbọ̀ tẹ́ kẹwàá máa wo tó máa ṣẹlẹ̀ sáà gẹ́gẹ́ mi ni mo jókòó ní November last year mi ní dárúkọ máa yẹn náà gé ọlọ́rọ̀ mi ni wọ́n based in America mo kàn rí pé bàbá yẹn pè mí níjọ́ kan nọ́mbà kí mi dáadáa kí n bá wọn kí bàbá Akíntóyè o iṣẹ́ ńlá ni bàbá sì fi mọ́ mú sí o lórí ọ̀rọ̀ wa bàbá yẹ òsùn bàbá yẹ owó mo ní ó dáa bẹ́ẹ̀ sá àwa dẹ̀ ti mọ̀ pé ọ̀rọ̀ tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ṣe é mọ̀ lánàá ó ti dànù lọ́dọ̀ wa àwọn bàbá Akíntóyè ti mọ̀ tipẹ́ olóyè Ìgbòho ti mọ̀ tipẹ́ gbogbo wọn ń gbowó tó ń fi àbùkù kan àwọn bàbá yẹ Chief Imam was one of them tó ń gba owó yẹ tó ń lorúkọ àwọn bàbá yóò lé ní pé mo fẹ́ lọ sílé Sunday Igboho lọ ṣe àkànṣe àdúrà tó bá ti ń lọ àwa babaláwo kan tẹ́bí ń pa àwa dání àwa àfa àti kòrò oúnjẹ jẹ tí òrò oúnjẹ owó oúnjẹ múlẹ̀ lé àwa dání àwa pátọ̀ kan tó rìn rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ tó bí a ti torí òkè lọ bọ̀ tí ebi ti pa tójú ẹ ti yọ amúdání wọn á jọ kóra wọn lọ sílé olóyè Ìgbòho wọn lọ ṣe àkànṣe àdúrà wọn ti mọ̀ pé owó máa jáde ní tó bá dẹ̀ ló máa fi gbélé wọn lọ́wọ́ bàbá yìí wá ní bàbá Èkìtì ṣé ní oṣù tó ń bọ̀ ṣé ẹ máa ráyè mo ní sà ráyè lọ síbo bàbá yìí a máa gbọ́ mi lálẹ́ tí ò bá dẹ̀ gbọ́ mi anytime tó bá gbọ́ fídíò yìí mo ní ẹlẹ́rìí bàbá Akíntóyè was my weakness pé àwọn kan fẹ́ lọ sí Ivory Coast àti Senegal àti Gambia lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí wọ́n wá fi ọ̀rọ̀ yẹn tó mi létí mo wá ní mo máa ní ìfẹ́ sí kí wọ́n jẹ́ kí n mú èèyàn kan pé bàbá Èkìtì bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́sẹ̀ máa ṣe pé nígbà tó bá dárúkọ pé àwọn máa mú bàbá Èkìtì àwọn fẹ́ kí bàbá Èkìtì wà nínú tíìmù yẹn pé gbogbo wọn dẹ̀ sọ pé ó wà òkè pé ẹni yẹn wá sọ pé ó wà òkè pé àwọn ọmọ bàbá Èkìtì ọmọ ní bàbá Èkìtì mo ní Gabon Senegal Ivory Coast bàbá Èkìtì náà máa di international lọ díẹ̀ díẹ̀ màrí mo wá ní kò sí problem tó bá jẹ́ ọ̀rọ̀ Yorùbá nation ni I'm ready ó wá ní tó bá ti yá òun á sọ fún Chief Imam kó pè mí tó bá ti kọ ọ̀sẹ̀ kankan lè máa múra lẹ̀ mo wá ní iṣẹ́ ẹ̀yìn lẹ́ni kí n Chief Imam lọ ọ ní rárá o pé bàbá Akíntóyè ló rán wọn lọ sí ní iṣẹ́ yẹ mo wá ní ìsókè ṣàkóso problem èmi àtàwọn bàbá yìí tẹ̀ ti ń sọ̀rọ̀ tá a sọ pé bàbá tá a bá bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn bàbá kútọ́ ń tẹ̀wá yìí ṣé Chief Imam ti wá kí yín wọ́n láwọn ò rí
mo wá pe bàbá hello bàbá mi ẹ kú ọjọ́ méje ẹ kú ọjọ́ mẹ́ta ṣàlàáfíà lẹ ṣe mo kí bàbá lédè Èkìtì mo kí wọn lédè Ẹ̀gbá mo kí wọn ní Tòǹdó mo kí wọn ní Tàkúrẹ́ mo gbé Jẹ̀bú wọlé mo gbé gómìnà wọlé mo gbé Láwórì làwọn àwa méjìlá ni mo bá fi tòkè ògùn mo fi parí ẹ̀. mo wá ní bàbá mi ìgbà wo lẹ ti gbúrò chief imam ilẹ̀ Yorùbá gbẹ̀yìn bàbá ní ṣé chief imam àdúrà gbé mi àdúrà mi gbà mo ní bẹ́ẹ̀ ni sà bàbá wa rẹ̀ ni bàbá ló ti lé lọ́dún báyìí táwọn ti ń pè é iṣẹ́ ọdún ni àbí oṣù mẹ́fà táwọn ti ń pè é kò gbé aago àwọn kò pé àwọn mo wá ní bàbá wọ́n mà ní ẹ fẹ́ rán wọn lọ sí Ivory Coast Senegal pẹ̀lú Gambia ọ̀rọ̀ November láti àná báyìí sọ bàbá wa bú sẹ́rìn ó rẹ́rìn lọ ó ní ọmọ mi àní kò gbé fóònù mi kò pè mí tí mo ti gbúrú ẹ̀ mọ́ kì í ṣọ̀rọ̀ ìsìn mo wá ní dáàdì mi ẹ dúró bẹ́ẹ̀ o mo fẹ́ gbé èèyàn kan wọlé n bá gbé bàbá tí ṣìbì mọ́ mo fẹ́ fi lọ gbowó lọ bí a kò tí gbowó bí a ti gbowó lọ́wọ́ wọn tí bàbá yẹn sọ pé kò tí gbowó lọ́wọ́ wọn mo ṣe gbowó wọlé mo bá kí wọn mo wá ní bàbá mi bàbá Akíntóyè ló wà lórí pòfẹ́sọ̀ bá mi jẹ́ Akíntóyè ló wà lórí òkú báyìí nínú wọn wá dùn pé àwọn ní opportunity láti bá yín sọ̀rọ̀ ó kí bàbá dáadáa tán ó fẹ́ máa lọ mí ní ẹ̀ máa yìí lọ iṣẹ́ tán náà rán yín ẹni tó rán wọn níṣẹ́ rèé tẹ́ tó dẹ̀ fẹ́ kówó lẹ̀ ẹ́ béèrè iṣẹ́ yẹn kan lọ́wọ́ bàbá ó wá ní ha mo wá ní gbà tí wọ́n gbé mò ń bọ́ ha tí mo wá ní bàbá dádì bàbá ṣe ń gbọ́ mi sà wọ́n ní ẹ fẹ́ rán wa lọ sí Ivory Coast Senegal Gambia bàbá ní kò sí tó jọ bẹ́ẹ̀ ó ti pẹ́ tí mímí àti ṣípì mọ́ mo ti sọ̀rọ̀ gbẹ̀yìn so mi ò rán wọn níṣẹ́ kankan o ṣẹ̀gbọ́ ọmọ mi adára fún ẹ o bí bàbá ṣe máa ń ṣàdúrà fún wa ní bàbá bá lọ ẹni yẹ jẹbẹtẹ wa gbọmọlé wọn lọ́wọ́ kí ṣípì mọ́ mo jáde síta kó wá sọ̀rọ̀ tó bá jẹ́ pé irọ́ ni tó bá jẹ́ pé irọ́ ni kílẹ̀ wá ń ṣe yẹ fún tẹ́ bá fẹ́ tọrọ bára direct á ti mọ̀ pé agbélé wá ṣe kí ló dé tẹ́ ẹ̀ ń fi kọ́bọ̀ tẹ́ ẹ̀ fi ń bo kinní kan lójú fún wa ẹ wá jáde síta ẹ máa ṣépè fún Omeyo ẹ máa ṣépè fún Lédìkè àwọn tó tẹ̀lé lẹ́yìn wá ń threaten this is not the matter of threatening bóyá majority of them ò mọ̀ pé ẹ̀yin gan ti ṣù sí àga ẹ ti balẹ̀ jẹ́ ẹ ti fowó balẹ̀ jẹ́ ní ọdún kan bàbá yìí ló pè wá èmi akọgun Ìgbòho Fátòsí Ìgbòho pa Ìgbòho ó tún kọ èèyàn kan àwa márùn la lọ sí Ìlọrin ládọ́dọ̀ bàbá yìí wá ní àwọn bàbá wọn Ọlọ́run jogún kankan fún àwọn pé tó máa mú ìrìn àjò Yorùbá nation yá bọ̀rọ̀ tó máa mú yá kíákíá bàbá ṣìbì mọ́ tí máa parọ́ bù yín ẹ máa já mi bàbá mi Johnson you are welcome gbogbo ẹ̀yin almost 56 ti wà níbàyí fún mi ní gift ṣe fẹ́ kẹ́mi náà máa parọ́ bù yín ni you want me to start a parrot ó bá ní kinní yẹn tí Yorùbá bá ti lè ṣe ojú ẹsẹ̀ ní àlàáfíà yóò dé bá ilẹ̀ Yorùbá kò dẹ̀ sẹ́ni tó máa gbọ́ yẹ torí pé gbogbo wa la mọ̀ pé ìran Yorùbá wà nínú ìpọ́njú ikú Dr. Aborode wà lára wa bí wọ́n ṣe ń pààyàn lógùn tán ń pààyàn lóńdó tán ń pààyàn lẹ́kìtì ó ń tó wa lára bàbá ní iṣẹ́ yẹn máa ná wa ní 1.8 million naira 1.8 million naira immediately we call Alágbàlá we call Ológunlolúwa ṣe Alágbàlá Ológunlolúwa Ọ̀túnba Ẹ̀rù Òbodò pé sà agbé wọn wọlé direct ìyá mi abiyamọ tòótọ́ yóò dáa fún yín ìyá mi ojú òní tì yín agbé wọn wọlé direct Ológunlolúwa àti Ọ̀túnba Ẹ̀rù Òbodò l'Amẹ́ríkà pé ẹgbọ́n tí bàbá ṣìbì mọ̀ mú wí wọ́n dẹ̀ gba fóònù lọ́wọ́ wọn gbé sí spíkà bàbá ṣé kìíní yẹn dá yín lójú ṣé ẹ mọ̀ pé a fẹ́ gba orílẹ̀-èdè wa bàbá ló mọ̀ bàbá tó bá dá yín lójú tẹ́ẹ̀dẹ̀ fẹ́ fi ṣe ìran Yorùbá lóore Ẹ̀rù Òbodò ní sà
òun máa fún yín ní 5 million láyé ara òun Ológunlolúwa náà ló máa fún wa ní 5 million making 10 million bàbá Èkìtì wà nílé Akọgun Ìgbòho wà nílé Ifátósìn Ìgbòho wà nílé PA Ìgbòho wà nílé ó dàbí SOJ náà tẹ̀lé wa lọ bí SOJ ní pé táwọn ọmọ yẹn bá ti lè lo kíní yẹn tó ṣiṣẹ́ sà 10 million yẹn ó máa kàn yín lára ní ìmídélé ẹ̀ wá máa bẹ̀rẹ̀ sí ń bá wa sí káàkiri tó máa káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pé owó tó máa ná wọn àwọn ò ní kọ̀ chief imam ní tóun ò bá rí owó yẹn tí ò bá pé òun ò lè gbélẹ̀ kò sí ọ̀rọ̀ tí Ológunlolúwa Ọ̀túnba Ìròbódò sọ tí Ológunlolúwa ní àbẹ́ Ìròbódò mo ṣàmọ̀ ká àpèyàn méjì bọ̀tẹ̀ Ìròbódò ó ṣọ̀ fún mi bàbá yìí yarí kò gbélẹ̀ pé ká lọ wó owó yẹn wá bàbá Èkìtì ẹ lọ wá owó yẹn wá èmi mọ Yorùbá ìgbà tí Yorùbá bá fẹ́ gbà àwọn ẹ̀bà ní Yorùbá máa ń wọ ojú àánú pé tí Yorùbá bá ti yó tán ìkáká kì í wọ ìdí Yorùbá ọ̀rọ̀ tí bàbá yẹn fi dá wa lónìí yẹn not only me we are 5 in number obìnrin ẹyọ kan tẹ̀lé wa lọ yes mo ti rántí ọmọ yẹn àbá padà wálé àárín ti pé Ọ̀túnba Ìròbódò àti Ológunlolúwa wá fún wa ní 1 million ká lọ kó fún bàbá làwọn yẹn wá sọ fún wa pé ohun tó ti mú bàbá tí ò lè gbé lẹ̀ ṣùgbọ́n ọmọ Yorùbá ni wọ́n ṣùgbọ́n àwọn àgbàlagbà Yorùbá ni wọ́n ṣe ló yẹ kán ṣe kán gbé lẹ̀ tó bá ṣiṣẹ́ tán kán wá wò bí àwọn Yorùbá ò ní fún wọn lówó nígbà tó tún bí oṣù bí méje again ló tún ní bàbá Èkìtì ẹ̀ tẹ̀ wá kí mi lọrin àwa débẹ̀ majority of you will remember when the bàbá yìí tó sọ wípé àwọn ṣe ìwé kan ìwé àṣírí Yorùbá dictionary àṣírí Yorùbá àwa débẹ̀ wọ́n wá gbé ìwé yẹn wọ́n gbé síta wọ́n ní ẹ̀yin ọmọ mi níta àwa yóò tẹ̀ wá lọ́wọ́ fa ṣùgbọ́n agbẹ́dọ̀ ṣiṣẹ́ fa pé ọ̀nà tí adẹ̀ máa fi ṣiṣẹ́ òun lè fa wọ́n kọ́kọ́ kó ìwé kan síta tó sọ nípa Ìlọrin iye agboolé tó wà ní Ìlọrin iye omi tó wà ní Ìlọrin iye kíníkan tó wà ní Ìlọrin nígbà tó wá kọ̀rọ̀ ìwé yẹn wọ́n ní ìwé ìta bá lè publish ẹ̀ tá a ṣe síta tẹ́ bá mu di Amẹ́ríkà lójú ẹsẹ̀ lamẹ́ríkà ní kan lọ pé Nàìjíríà London England tó so wá papọ̀ tẹ́ bá mu dọ́dọ̀ wọn lójú ẹsẹ̀ náà máa yọwọ́ lọ́rọ̀ Nàìjíríà wọ́n dárúkọ Japan bàbá dárúkọ China ó dárúkọ Germany wọ́n dárúkọ tó pọ̀ bàbá ìyá ìgbé wà èmi máa gbéwé yẹn síta pé òun ní alẹ́ ẹjọ́ o wọ́n ní ìwé máa ràn wá lọ́wọ́ tó bá ka ìtàn Yorùbá dáadáa bàbá nílò dára 5 million ó fẹ́ fi tẹ̀ síta immediately ni mi ò wá lè pe Ológunlolúwa torí àti pé wọ́n tí bàbá yìí ti já wọn kulẹ̀ immediately ni mo pe ọmọ ọba Adéjọkẹ́ Lady B the best mo tún wá pọ̀ tó bá Ìròbódò sí bàbá mà ní ìwé kan wà lọ́wọ́ àwọn bàbá ní ìwé kan wà lọ́wọ́ àwọn pé tó bá tẹ ìwé yìí síta ohun tá à ń wá ti tẹ̀ wá lọ́wọ́ ìyá mi ọmọ ọba Adéjọkẹ́ Adélàwá ní wọ́n ní bàbá Èkìtì kò sí ní tó problem ẹ̀ a máa fi ṣiṣẹ́ ṣe ni tí bàbá bá lè fún wọn ní introduction of that book pé wọn àwọn tó kàwé ló máa ń èmi wọn mọ̀ mo graduate in University of Taylor pé ìwé máa ní introduction tó máa jẹ́ káwọn ní introduction àti last fast ló máa determine tó wà nínú ìwé yẹn so àwọn á lè market ẹ̀ fún ọmọ Yorùbá 5 million yá lè ready wọ́n á lè tẹ̀wé yẹn á lè tẹ gbogbo ọmọ Yorùbá lọ́wọ́ bàbá yarí chief imam Arẹwà ó yarí pé kò sí ní tó jọ òun ò ní gbélẹ̀ o tí 5 million Yorùbá tó tí ò bá pé òun ò ní gbélẹ̀ bàbá yóò dé gbélẹ̀ ti today mi rò pé wo lè ríwèé yẹn ṣe òun ló fi bẹ̀rẹ̀ ló fi ya ọ̀dọ̀ Gani Adams a kò lọ́dọ̀ Gani Adams ó di ọ̀dọ̀ Arẹ́gbẹ́ṣọlá a kò lọ́dọ̀ Arẹ́gbẹ́ṣọlá ó di ọ̀dọ̀ Oyètọ́lá ọ̀dọ̀ Alani Akínrínnadé ọ̀dọ̀ Ọbásanjọ́ parade the corridor of power
those people believe in Nigeria that they don't want the Yoruba to have freedom. Ẹ wá ń sọ̀rọ̀. Adágún yín ìyá mi, abiyamọ tòótọ́. Ẹ ní kú mọ́ wa lójú, àwa náà ní kú mọ́ yín lójú. Ìgbà máa dé Kútọ́nù náà lẹ́ẹ̀tì lọ́ọ́ dùn mí kí n tiẹ̀ kémi náà tiẹ̀ kí n wà lẹ́gbẹ̀ẹ́ yín for the first time. Ọjọ́ ń bọ̀ lólúwa wí màmí. Ẹ ní fàìsàn ló bá. Ẹja wa bí ṣíbì mọ́ọ̀mù ilẹ̀ Yorùbá léèrè. Èló ni owó tó ti tara ẹ̀ jáde tí ó bá jẹ́ pé ṣe ló ń gbà nínú ìran Yorùbá. Ní ọjọ́ kan, ìkan nínú àwọn àgbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ obìnrin ni ló bá pè mí pé bàbá Èkìtì ìjọ wọlé ti gbúrò bàbá ṣíbì mọ́ọ̀mù gbẹ̀yìn mo lọ́lọ́run gbúrò wọn èmi ò gbúrò wọn o. Ó ní tá a bá pè wọ́n báyìí bàbá lè lọ pé òun wà lórí ìrìn ọ̀rọ̀ Yorùbá iná lòun bá káàkiri ó ní kí jẹ́ ká máa wò ó ògbódò ọ̀rọ̀ náà nígbà tó dẹ̀ máa pè ṣíbì mọ́ ẹ ló sà ibi tẹ́ wáyé ariwo wà bẹ́ẹ̀ ó ní ọ̀nà Kaduna ni mo wà báyìí ọ̀rọ̀ Yorùbá iná là ń bá lọ sí Kaduna security for the Yorùbá là ń bá lọ sí Kaduna ìyá mi ẹ̀dẹ̀rẹ̀ ó lè tọ òkú pa kó òkú kó padà kú Ọlọ́run àpò yìí ṣe sà nígbà tó lọ tán ó ní èwo ni ọ̀rọ̀ security ilẹ̀ Yorùbá ní Kaduna ìbá má jẹ́ yìí ṣíbì mọ́ ẹ ti jẹ ẹjẹ nínú ìrìnàjò Yorùbá ẹjẹ àjẹbánu àjẹwàsáyà gbogbo kátìkàtì tẹ̀ ṣe ń sọ lẹ́nu yìí kò wọ́ tiẹ̀ gbogbo ọ̀dọ̀ àwọn ọba tẹ́ ń lọ ẹ rò pé ẹ ti lórúkọ ni ok ẹ rò pé gbogbo rálì tí wọ́n ń pè nígbà tó lóye Ìgbòho òsínlé tẹ́ ń lọ tí èrò wà ń bẹ̀ you think say ìnàyọ̀ agbára ẹ rò pé agbára yín ni ó máa ṣe ó ṣe fún àgbàlagbà tí ń jó lágbàlagbà ó dẹ̀ ṣe fún ọmọdé tí ń jẹ́rú ó ṣe tí ẹ bá fẹ́ wá sí rálì tẹ́ ẹ bá ti béèrè iye owó kan bóyá ẹ sọ pé 200,000 lẹ́fẹ̀ẹ́ gbà tí wọ́n bá ti fún yín ẹlẹ́wàá àmọ́ wá risk láìpẹ́ mi ni wọ́n secure ara mi when Ìgbòho was around owó ara ẹ̀ ló fi ń fún àwọn ènìyàn mo wà nínú ilé nígbà kan tó ń distribute 500,000 naira fún ẹgbẹ́ mẹ́jọ that is 4 million naira bàbá ṣì fi mọ̀ ẹ wá dárúkọ iye o torí nínú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nínú short video tẹ́ ẹ ṣe ẹni tí wọn bá ti bá yín ṣe mọ́ wàláì tàláì súnmọ́bì láì làásìlà wà ṣe rí nígbà tí ẹ bá wa ṣe mọ́ àlàáfíà dé bá ìran wa àlàáfíà dé bá àwa tá a gbàgbọ́ lẹ́yìn bàbá Akíntóyè àtọlóyè Sèstẹ́nì Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn ti mọ̀ fídíò ya bí wọn bàbá kẹrẹ rí ni ẹni tó lóun lọ gbà everybody know Amadu Bello ìhà tó kọ sí ìran Yorùbá nígbà tó wà láyé ó gbé Madam Fojo bàbá wọn sórí pé the what Madam Fojo cannot achieve àwọn gbẹ́dọ̀ achieve ẹ̀ wọ́n wá gbé àwọ́dù yẹn náà wá gbélé Chief Imam ilẹ̀ Yorùbá Chief Imam Arẹwà tó wá ló ń gbà àwọ́dù yẹn behalf of the Yorùbá eré ìkìlẹ̀ ajá ń bẹ́kùn ṣe ẹjọ́ ọjọ́ yìí wa kí ni eré tí àwa tàbí kí n sọ pé kí ni ìrẹ́pọ̀ òkùnkùn pẹ̀lú ìmọ́lẹ̀ ṣé mo pé mo ṣe program kan nígbà kan tí bàbá kan sọ wípé àwọn ìdílé mẹ́rin tó wà lẹ́yìn ìmọ̀ Emir of Ìlọrin pé Yorùbá ní gbogbo wọn ilé iṣẹ́ ìfẹ́ máa wọ̀nyí tẹ bá gòkè ilé wọn ẹ máa wo palace Emir lọ́ọ̀kan ẹ máa wo Central Mosque lọ́ọ̀kan ẹbí wọn léèrè as a chief imam of ilẹ̀ Yorùbá that believe in Yorùbá nation tó dẹ̀ ń jáde rally kí ló dé tí ò ṣe rí rally organize tí ò ṣe rí rally organize ní Ìlọrin kí ló dé tí ò ṣe rí rally organize ní Ìlọrin
aláàṣẹ sùúrù but ó yẹ kí ṣègbè máa mú ti mọ̀ pé àkàrà ti tú epo kì í ṣe kó lọ máa tẹ́tí pé ó máa gbé òmíyọ̀ ṣépè òun máa ṣépè fún Lady K gbogbo wa tó kù gbọ́dọ̀ provoke kó lè mọ̀ pé àwọn tó máa ṣépè fún ó pọ̀ káwá wo bí èpè yẹn ò bá ní padà sórí elépè àyàfi tó bá jẹ́ pé a ṣe torí owó bíi titi yín wọ́n fún wa lówó ń gbé àgbà o but àwa ò fẹ́ tán gbà àwa ò fẹ́ tán gbà ẹ wá nítorí pé ẹ bá wọn ṣe ṣáwa náà fẹ́ bá yín ṣe tẹ́lẹ̀ ni ìwà àpapọ̀ yín ó ní wá lára ó ní wá lára nígbà ayé Buhari nígbà yẹn lọ́nkẹ́ èèyàn tó gbàlejò èèyàn mẹ́rin tẹ̀lé máa fi sínú hòtẹ́ẹ̀lì tó dára standard hotel ó lágbára tẹ́tù máa jẹ tẹ́tù máa ń bàbá demand pé iyán lèmi ọjọ́ iyán ni o iyán láì ṣe Èkìtì láì ṣe Oǹdó láì ṣe Ìjẹ̀ṣà iyán láàárọ̀ iyán lọ́sàn-án iyán lálẹ́ ẹ wá nítorí pé ẹ bá wa ṣe ẹ ti dépo ṣé ẹni tẹ́ bá ti dorú epo àwa yìí ẹ ti dépo Yorùbá nation kò sẹ́gbẹ́ kankan tẹ́ lè dálẹ̀ ẹ ṣe dídá ẹgbẹ́ yẹn lẹ̀ before kí bàbá Professor Banji Akíntóyè ti jáde síta tẹ́ bá máa ṣàṣìbìmọ̀ ṣìbìmọ̀ mọ̀ fà rẹ̀ wá kí ni post yín nínú Yorùbá nation I want to know your age torí ẹ máa ń sọ káàkiri èmi ni mo yan Akíntóyè èmi ni mo yan Akíntóyè èmi ni mo yan Akíntóyè what is your post in Yorùbá nation amọ̀rí fídíò ohun tẹ́ni pé wọ́n ń ṣorú kan báyìí ẹ pé àwa ará Ìlọrin ará Àkókò ẹ ti gbàgbé pọ̀dọ̀ wa làwọn ará bíbẹ̀ máa gbà wá ìwọ̀n program àkọ́kọ́ tẹ́ ẹ máa fi wọlé sí Yorùbá lára mà nìyẹn abẹ́ ẹ ti gbàgbé ni ṣífì mọ́ mi bá ti má jẹ yìí bàtẹ́ ti rí pé àṣírí tú ẹ fẹ́ máa fi Bùgánì national youth leader mo ti ń wá píṣọ̀ yẹn bí tẹ́ ẹ̀yìn àti bọ́dà mi Olùmẹ̀tò tí má ní bọ́dà mi kì í ṣe pé jù mí lọ tẹ̀dọ́rìn ẹ lọ sí ọ̀dọ̀ ọba Eléjìgbò ní Ọ̀ṣun state ìjọ yẹn ni mo pè yín pé bàbá yìí ẹ ti ń gbé sàárà yín kọjá mọ́ṣáláṣí ní ta ló fi yín jẹ national leader Yorùbá nation so I say this kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ pé gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ ti ń béèrè tipẹ́ àgbúrò bàbá Èkìtì àgbúrò Chief Imam mọ́ ṣé wọ́n sí pẹ̀lú wa nú Chief Imam was not with us anymore ó ti pẹ́ ọ̀nà ti jìn àwọn bàbá yẹn ló ní ká má sọ̀rọ̀ ká má wò náà Ọlọ́run ló ní ìmáàmù fún ara ẹ̀ á túra ẹ̀ síta Ọlọ́run ló ní ìmáàmù fún ara ẹ̀ ló máa jẹ́ kí afẹ́fẹ́ àwọn fúnra wọn ló lọ tọ jẹnẹrétọ̀ wọ́n tọ jẹnẹrétọ̀ náà wá gbé fan Oxfam blow ìdí wọn síta ni láfẹ́fẹ́ bá fẹ́ láàdé fúnra wọn Chief Imam àdúrà nígbà kò sí nínú Yorùbá nation wọn wọ́n lè dẹ́gbẹ́ ní ilẹ̀ owó ti dẹ́gbẹ́ ní ilẹ̀ tán ní àwọn ògbàgbọ́ nínú Akíntóyè àwọn ògbàgbọ́ nínú Sunday Igboho ẹ̀yìn ní àwọn òṣìṣẹ́ Sunday Igboho àwọn òṣìṣẹ́ Akíntóyè àwọn òṣìṣẹ́ Onítìrí ẹ̀rí pé oníbàárà àwọn tó ń bó lè bọ̀ ni. So thank God ọdún yìí máa yàtọ̀ fún ìrìn àjò Yorùbá but we don't want the Yorùbá again kátúwá àti bọ́sí páńpẹ́ àwọn Fúlàní kátúwá bọ́sí páńpẹ́ àwọn ìmáàmù Arẹwà kò ní í dá bẹ́ẹ̀ o ẹ̀já ìlàjú wa onímọ̀ kíkí wa pé a kó oríire ìkọ̀ọ̀kan lọ́lọ́run ọmọ ṣe ojú wọn sí kàtà ọmọ múlú èèyàn tó jẹ́ ìkọ̀ọ̀kan ni nàdániwáyé yóò mọ ṣe ojú wọn síta tí èmi àti ìwọ yóò fi mọ orú èèyàn tó jẹ́ sí ìran Yorùbá ẹ má gbàgbé ilé ìtàgbédè yìí we must not lose or lost our focus gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ this is time for the Yorùbás láti gbé jẹ́ kí ilẹ̀ Yorùbá máa yọ orúkú lá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  àwọn tó bá jẹ́ ọ̀tá wa mo jẹ́ nǹkan mọ́sánú program kan mo ní this is time for us to face ọ̀tá alé àti ọ̀tá òde bí Chief Imam bá ṣe 1 million ìpè orí ọmọ wọn orí ara wọn ló máa padà sí torí pé wọ́n da ìran Yorùbá ni torí pé wọ́n da ìran ọmọ Yorùbá àwa náà dẹ̀ ti rí àwa ṣe bí pé àárí wọn mọ́ abẹ́lẹ̀ ṣàdúrà nílé Sunday Igboho abẹ́lẹ̀ ṣàdúrà nílé Sunday Igboho abẹ́lẹ̀ ṣàkàndé àdúrà nílé Sunday Igboho abẹ́lẹ̀ ṣàkànṣe àdúrà nílé Sunday Igboho ẹ̀yin Amẹ́ríkà ẹni máa fún wọn ní 200 ẹni máa fún wọn ní 300 nígbà tí bàbá máa wà pẹ̀ owó tó wà lápò àti lé ní 5 million àwọn Ìlọrin yá àwọn obìnrin nínú àwọn obìnrin tí bàbá dẹ̀ ń kó kiri Ọlọ́run o
ètò wẹ́ ń bẹ̀ Olódùmarè ayékáyé ni bàbá yẹn ń jẹ ayékáyé ayé fọ́nì ayé fọ́nì ni bàbá yẹn jẹ but we must put end to it. Mo sọ ilé yìí mi ò fẹ́ we need money in this struggle. Àfẹ́ kẹ́nikẹ́ni ó gbá yín mọ́ àfẹ́ kí ìran Yorùbá ó ṣòwò sájáde àpò mọ́. Ẹ jẹ́ káwa náà wọṣọ dìgbòlugi. Mo sọ fún yín pé ìbọn dìgbòlugi la fi ń pàjá dìgbòlugi. Bọ́dà mi ká ní wèrè náà fi ń wó wèrè. Ilẹ̀ wa ò gbọ́dọ̀ tútù. Ẹ má gbàgbé o 55 calm. Tẹ́ bá wá dé dáadáa ṣífù ìmọ̀ máa ń pa ẹ̀. Ṣé ẹ ti gbàgbé ni? Ẹ ti gbàgbé bọ́ ìtàn pé ní àròlé àkótí ẹ̀rí. Ṣé àmì pé bàbá yìí ló mú káàkiri? Òun àti bàbá yìí náà dá Àgbẹ̀kọ̀yà sí méjì. Wọ́n tún pe àwọn kan ní man o war. Ẹni tó ló ń ṣe Yorùbá lè ṣẹ̀tí lọ ń bá ọlọ́pàá Nàìjíríà ń sọ̀rọ̀ papọ̀. It is time for us. Ká sọ wọn pé bèbí ti ṣẹ́jú. Ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbóná mọ́ àwọn ọ̀tá wa o. Ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ gbóná mọ́ àwọn ọ̀tá wa. Bí orú ṣípù ìmọ̀ ń bá tó yọjú ẹja kó fún wọn. Pé aláàánú gbà ẹtúgbọ́ treatment tí bàbá yẹn sọ. Pé ó dìgbà tá bá gbé wa ní gógó tán. Bí ó dìgbà tá bá tan Yorùbá tán wá tí ò sí rẹ́mẹ́dì mọ́. Bóyá ó dìgbà yẹn kójú wa tó ṣí. Ṣùgbọ́n ẹ má jọ dé dàgbà ìwọ ọmọ Yorùbá. It is time for us. Anybody tó bá ti yọwọ́ kọ́wọ́. It is time to defend our land. It is time for us láti mú kí ilẹ̀ Yorùbá máa ọrú kú kó má yọrù kú làlàlàlà máa wọ̀ ta. Ẹ jẹ́ káwa ní gbóná ilẹ̀ Yorùbá tútù jù. Tá a bá ń gbé gbóná àṣírí àwọn ẹni ibi tó máa túṣe máa pọ̀. Ẹgbọ́n tí bàbá yìí ti sọ lẹ́ẹ̀kan sí. Ọ̀gá Yorùbá ní bí rọ́bà lọ lógún ọdún òtítí ọba níjọ́ kan níjọ́ kínní àná tí mò ń sọ fún yín pé. Mo rántí ọ̀rọ̀ kan ní ọjọ́ rálì wa lẹ́kìtì ní báyìí ẹ mọ̀ pé rálì yẹn ló provoke Nigeria government nínú rálì yẹn bí àwọn ará Ìlọrin ṣe dé bọ́ọ̀sì méjì náà gbé wá àwọn ọmọ Ìlọrin gidi confam Ìlọrin gidi wọ́n wá báyìí mi Olóyè Ìgbòho was not around kò tí ì dé wọ́n wá ní àtàwọn nù awálà àtàyín nù ọmọ Oòduà làwọn aláàtàyín nù wọ́n ní ṣe ló yẹ kán tọ́mọ́ bẹ́ẹ̀ ṣe ẹni tì lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn bí àwọn ará Ìlọrin tí wọ́n bá jẹ́ nàbà wà ó yẹ kán lè jẹ́ nàbà 2 àwọn gangan ni ìyá yẹn jẹ́ ju ó dẹ̀ yẹ kí Ìlọrin yẹ kó ká wa lára pé ilẹ̀ bàbá wa ni tó di ilẹ̀ àjòjì táwọn àjòjì ń ṣe ìjọba lórí ẹ̀ àwọn ní àtàyín nù ṣíìpù ìmọ̀ọ́mù wà nígbà Ìlọrin ní Ìlọrin náà ti wà wọ́n ní ká lọ bí léèrè níbo náà ti ń ṣèpàdé náà ti ń ṣe mítì Yorùbá nation ní Ìlọrin ló lè pẹ́ ní ẹ lálẹ́ yìí pé ẹbí léèrè ibo náà ti ṣe ìpàdé Yorùbá nation ní Ìlọrin mẹ́mbà mélòó ló ní nínú mítì wọn pé àwọn ń ṣe mítì lọ́dọ̀ wọn àwọn pé wọ́n ló ń ráyè torí ó ń bẹ̀rù kò lè bá wọn ṣe mítìn pé ẹ lọ pè é ṣẹgbẹ́ òun wà mẹ́ àbúrò wa ló àdìdí lọ gba mọ́tò ni nígbà tó sọ pé àbúrò wa yẹ kí ló lọ gbé láti lọrin pẹ̀lú àwọn ọmọ mi méjì máa jòkó tí wọ́n lẹ́yìn ẹyọ kan máa wà níwájú pẹ̀lú dírẹ́fà àwọn ọmọ mi yèyé oge of Yorùbá land yèyé bẹ́wà jẹ́ of Yorùbá land yèyé ẹwà tán of Yorùbá land yèyé ẹwà mísà of Yorùbá land gbogbo wọn ní bàbá ń lò sẹ́jẹ̀ ìyẹ́ ọtí ẹ̀kan wá pé ó ń dá ṣe Yorùbá nation ni kò carry anybody along pé owó tó dẹ̀ ń gbà yìí ó dìgbà tó bá gbà á tí spinal cord ọmọ Yorùbá bá fẹ́ kàn mọ́ lọ́wọ́ kó tó padà lẹ́yìn ọmọ Yorùbá gbà tí òdòwó gbà lọ́wọ́ yín mọ́ a ní àkànṣe àdúrà nílé Ìgbòho Ìgbòho síta mọ́ àfẹ́ra màálù 3 màálù tó ní pupa tó ní dúdú tó ní funfun kí èpè Gani Adams kó má bàa jẹ dára ẹ̀rá mọ́ ẹ wá ní kó má lọ bá àwọn arẹwà lọ gba award kíni well done iṣẹ́ tá a gbé fún ẹ ò ṣe perfect
well done iṣẹ́ tá a gbé fún ẹ ó mọ̀ ọ́n ṣe well done àìwí bẹ̀ kákú bẹ̀ àbá ṣíbi mọ́ kò sóru tíra tẹ́lẹ̀ ìsà tó máa rán lọ́wọ́ àwa ẹ̀ ṣẹ́gbọ́n mi èmi fara mi àjọ̀nú aborí dèpè nù ṣẹ́gbọ́n mi káwa tó wọ̀ ọ́ lólódùmarè ti ṣe àwájí náà àwa ò fẹ́ ṣe iṣẹ́ tá a bá rán ikọ̀ kì í pa ikọ̀ ẹ lọ sátírà yìí dáadáa á pọ̀ èmi ẹ dárúkọ mi bọ̀ tí mo ìkúrúdù ara mi mọ́ omi yọ máa bíṣì máa jáde fún yín sà lédi kéṣì tó padà bọ̀ ọmọlúkà máa gbogbo wa pátá la máa bò yín bí ẹni bò yín nígbà tí ìràbà bo ṣúgà pé ẹ fi ayé wa lẹ̀ ẹ má bàyé Yorùbá jẹ́ àwọn aláìlọrin yẹn ni pé owó ló ń gbà lọ́wọ́ yín owó tó dẹ̀ ń gbà yẹn kò fẹ́ kí aláìlọrin kankan ó mọ àṣírí ẹ̀ ni òfin fẹ́ bá ẹnikẹ́ni ṣe àwa tá à ń pe bàbá yìí sí sírálì lẹ́yìn àwọn obìnrin mẹ́ta tó ń tẹ̀lé bàbá yẹn lẹ́yìn àwọn àfi dráìvà wọn àwọn mélòó ló tẹ̀lé wọn wá láti lọrin kò sí dùpá bàtà pàjá wọn jẹmọ etí ẹ wá ń halẹ̀ máwọn akẹ́kọ̀ọ́ ẹ máa gbé wọn ṣépè nínú àwẹ̀ ṣé àwẹ̀ ilé tẹ́ ń gba iṣẹ́ rẹ̀ pọ́ lọ́run máa gbá ni nígbà tó lọ́run ti rí àṣírí yín pé ìkà ní ìkà ayé wọn àtọ̀run ẹ lọ gba àwọ́dù tí àwọn Fúlàní fún yín pé well done fún iṣẹ́ takuntakun tó ṣe àwọn àṣírí Yorùbá tó mọ̀ ìwé à olóńlòdù ẹ̀ fún wọn ó wá jáde síta pé àwọn fídíò tẹ́ ẹ ti ṣe bí ọdún mẹ́rin sẹ́yìn bàbá sì fi mọ̀ irọ́ ní 3 years ago 2.5 years ago step ẹnu ọ̀nà ilé yín sà irin alumílíọ̀nù ló wà ń bẹ̀ tí olúwa ọ̀bá dẹ̀rìn dáadáa á ya olúwa ẹ̀ láṣọ kọ́rídọ̀ nǹkan gbọ́dọ̀ báyìí lẹ gbé àga bí àga àwọn ọba wa ṣáà alábẹ́ ṣáà tẹ́ gbé sísà abẹ́ ti gbàgbé pé àwa kan wà yín wálé ni ọ̀rọ̀ bàbá ṣìpì mọ́ mu Arẹwà yìí dàbí ọ̀rọ̀ ọlọ́pàá ni bó bá lọ kí ọlọ́pàá nílé ìwọ ló máa drop tọ́lọ́pàá bá wá kí ẹ ìwọ ló máa drop ọwọ́ ṣìpì mọ́ mu ó sọ pé gba múwá ni múwá bí ẹyẹ tí ẹyẹ kan ké lóko bàbá mi. àwa ti mọ̀ yín ti pẹ́ it was not kò ṣọ́ọ̀kì mi kò ṣọ́ọ̀kì mi àtọ̀ tẹ́lẹ̀ wá wẹ́wẹ́ bàbá ṣe fi mọ̀ nǹkan wọ́n wà pẹ̀lú wa àwọn wà torí wọ́n ti ní pé àmú yín ló báyìí pé bíbáyìí láti mú yín àwọn tẹ̀ ń jẹ́ kó di mímọ̀ pé àti mú bàbá yìí báyìí owó ni bàbá wà pa láàrin wa owó létà lẹ́ sọ pé àyè mọ́tò tọ́ ọmọ yẹn wá gbé fún mi gan kì í ṣe mọ́tò gidi fa kì í ṣe mọ́tò gidi mọ́tò tí ì lò pọ́dún méjì fa ìlú pọ́dún kan fa tó ti yọnu ní ra fọ́ tó gbẹ tó ràn mọ́ mi lójú gbọ̀gbọ̀ pé Ọlọ́run kémi náà dàgbà àwa tá a dẹ̀ ń sá sókè tá a ń sá sódò àti ìgbowó wọn náà gba 10 million ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà gba 10 million àtẹ̀yìn àtàwọn ẹ̀yà tẹ̀gbọ́n rìn káàkiri ó ràn yín wá sí Èkìtì níbí báyìí náà ó lóun ti kó 10 million fún bàbá Èkìtì ọ̀pọ̀lọpọ̀ Ìgbòho lára mi ó ti pẹ́ tí sẹ́dẹ̀ Ìgbòho ti ń ṣe mí lórí bọ́ kọ́lọ́run fún mi lórí ọ̀fẹ́ náà kémi náà lè ṣe lórí padà o ló wá ní bàbá Èkìtì àgbà 10 million mo jẹ́rìí Dẹ́mọ́lá omíyalé ó yá wá ń pé bàbá Èkìtì iná pírẹ́sì lórí wà ń gbà ẹ́ ọ ní access fóun bó ṣe tó yẹn wá papọ̀ pé bàbá Èkìtì ó yá ẹ bá mi sẹ́ndì bí 4 million sí Dẹ́mọ́lá báyìí kó bá mi tọ́jú ẹ̀ 6 tó kù mímí tẹ́ máa fún Dẹ́mọ́lá bẹ̀ kẹ́ máa gbádùn ẹ̀ mo wá ní kábíyèsí bó lẹ́tí fẹ́ kí n rí wọ́n lẹ́tí gba 10 million sí 10 what ta ló sọ bẹ́ẹ̀ mo náà ti gba 10 million mo ní bàbá èmi ò bí ọdún bí ọlójú àlàfi ló ti kó fún mi kó jẹ́ kó wà reality o kó kó fún mi lójú ayé o bàbá ní òwò ṣeré o ọ ní kí ní sùúrù bẹ́ẹ̀ má ṣe gbé ìyá yẹn wọlé nìyẹn ló bá ń wí kábà òun àti ṣíìpù ìbọn ọmọ Arẹwà wọ́n ṣe jẹ́ papọ̀ lélẹ́yìn sí ọmọ Amadu Bello bàbá Usman Bello ní ilẹ̀ Yorùbá mi tí èrè ìdílé kan tí ń jẹ́ àdúrà mi gbà bóyá appellation ni kí lórúkọ bàbá sì fi mọ́ àwa ti mọ̀ lálẹ́ àná Usman Bello ṣé ìran Yorùbá máa ń jẹ́ Usman bàbá sì fi mọ́
ẹ bá ti dára dúró kẹ́ má sọ̀rọ̀ rárá ìbá má pòfó kìlú àwa yìí àbákà sọ pé wẹ́ àtànẹ́bá sọ ẹ̀kan ló mọ́ òṣùwọ̀n yín ti kú lọ́dọ̀ Olódùmarè nìyẹn kí ló ṣe yín tẹ̀ ń ṣe gbalagbala it is that we need you in this struggle anymore ẹ tẹ̀ pọ̀ Ọlọ́run dẹ̀ máa yọ yín síta lẹ́yìn kọ̀ọ̀kan ni ẹ̀yin ọmọ Yorùbá ẹja kíyèsára ẹja kíyèsára lára àwọn agent àwọn Fúlàní tó ń bá wa gbé tó ń bá wa mú tó ń bá wa jẹ tó jẹpo wa tó jata wa lára wọn lè rí ẹ o èrè ìdí tá a fi tó gbàgbé gbogbo náà nìyẹn and we must reject that name called Nigeria kò ṣe wá láǹfààní kankan o orí ọ̀fẹ́ kan tó kù fún wa nìyẹn ká gba orílẹ̀-èdè wa adániwáyé dẹ̀ máa bá wa gbà mo kí yẹn gan pé ó dàrọ̀ mo kí ìyá mi Olúrẹ̀mí Kílàngó abiyamọ tòótọ́ ẹni fọwọ́ gbọ́mọ sí o ọ̀gá bí yóò dára fún yín á máa rí yín bá ẹ ṣe gan màmá mi nìkan ló fún mi lẹ́bùn lénìí màmá nìkan ní ò fẹ́ kí n máa parọ́ ní ò fẹ́ kí n máa wù àbí ṣìfì mọ́ ní ò fẹ́ kí n máa gbégbé ayé kàríkàṣọ tó ń jẹ léni tó gbàgbé ọ̀la gbogbo yín pátá gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá lójúmọ́ àti ọ̀tá fasókè tó yí tó borí wọ́n ní bí ọba ayé ò rí ẹ tọ̀nù ń wù ẹ́ abẹ́ẹ̀kọ́ ṣe rí òwe yẹ wọ́n fi pọ́n yín lé ní bọ́ba ayé ò rí ẹ tọ̀nù ń wù ẹ́ àpọ́nlé nìyẹn òwe Yorùbá kan náà ló wá sọ wípé kò sí nǹkan tó pamọ́ lábẹ́ ọ̀run má ṣe lóògùn mámà Ìmáàmù Arẹwà má ṣe lóògùn mámà ẹ bá ti dára dúró bẹ́ẹ̀ ṣe ń dúró kẹ́ máa gbáyé lọ wọ́n ti mọ̀ yín láké wọ́n ti mọ̀ yín lóko pé àtúrọ̀ tàbí èlùbọ́ nìyí pé ẹ ṣe Yorùbá nation torí ọjọ́ ọ̀la Yorùbá ẹ ń ṣe torí bíi owó tẹ máa gbà ń bẹ̀ ni ó tàn àbí òtàn parakuta yín pin ṣe gbọ́ mi èpè tẹ́lẹ̀ fẹ́ ṣe tẹ́ bá fẹ́ràn ara yín ní ògbẹ́ yín o èmi fẹ́ kẹ́ ẹ ṣépè ọ̀hún o ṣùgbọ́n tẹ́ bá fẹ́ràn ara yín ẹ̀ bá má dọ̀wọ́ lé ẹ mọ̀ pé gbogbo àwa tá à ń sọ̀rọ̀ àwa kálà ń sọ̀rọ̀ ẹ̀mí kan ló gbé inú wa tó wọnú wa tó ń sọ̀rọ̀ àwọn ẹ̀mí yẹn lẹ fẹ́ máa ké pètì àwọn ẹ̀mí yẹn ó máa rọ̀ wọ́n lọ́rùn láti máa dá ìpè yẹn wọ́n á máa pín ìpè yẹn bí gbàtẹ́ èèyàn bá pín aṣọ fún àwọn ọmọ yín ni fún ẹ̀yin fún ara yín torí pé ẹ dà wá ní ẹ mọ̀ pé ẹ ṣe Yorùbá nation owó lẹ wá lédè ẹ àtàwọn ọmọ yín èmi ò ní dárúkọ yẹn kankan sí yẹn ṣùgbọ́n màá fẹ́ kan short video tán ṣe káàkiri yẹn kan ṣe káwọn àtàkì mi we are prepared for every one of you we are prepared for you we are prepared full prepared àtẹni tó mórí ogun lé tó máa lọ bá ìyá àwọn ìyá ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ tó jẹ́ pé ilé wọn nìkan náà ti ń wá ipò náà ti ń wá iná ti ń jáwé àwọn nìkan ní gbogbo ogun ayé wà lọ́wọ́ wọn ọmọ Ọ̀yọ́ Aláàfin ni wọn Òjò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ọmọ Ẹ̀gbá ni wọn ọmọ ẹ mọ̀ pé rẹ́rẹ́ máa ń lélẹ̀ tá a wà yìí ọ̀rọ̀ yìí ti wá dàbí ènìyàn bá lóògùn ìkà tí ò bá fi kan ara ilé ẹ̀ lábùkù ara ìta ò ní gbọ́ Yorùbá no going back lára ìkórìtà tá a máa kọjá lọ ká tó débi tá a lọ lélẹ̀ but iná mi dùn lálẹ́ láti announce to all the Yorùbá people the genuine Yorùbá that Chief Imam àdúrà mi gbà Chief Imam Yorùbá tẹ́lẹ̀ tó di Chief Imam ọ̀pá rẹ̀ wá lénìí pé kì í ṣara tí mu bàbá Akíntóyè mọ́ kì í ṣara tí mu àwọn tó jìjà òmìnira tó tọ́ fún ìran Yorùbá God bless you ẹ̀rí ànúgbà àgbàrá ìfòkòtò ìrìn ayé yóò ní fòyìn ojúmọ́ ayọ̀ ojúmọ́ ire.